Gbogbo ìyìn rere ti Jòhánù orí 13. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà. Ǹjẹ́ bí àjọ orí kọjá ọ̀rá ikọ̀ náà dérí Jésù mú ọvọ wákàtí òun ti dé tán lòun má ta ayé kò láti lọ sọ́dọ̀ bá rẹ̀. Ó fẹ́ràn dẹ́nẹ̀ sọ́wọ́n tẹ̀rẹ̀ bánàyè. Ó fẹ́ràn wọn títí dópin. Bọ́ndẹ́ ti kalẹ̀ wọ́n jẹun jálẹ̀. Èṣù yẹn ti fún sí ọkàn Júdásì Ìskáríọ́tù ọmọ Símónì láti la fún Jésù hàn. Lè ṣe kẹ̀dẹ̀rẹ̀ Jésù mú ọvọ bárò òun ti fún dédé irun súkàwọ́rọ̀ òun àti ọfọ látọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè lòun ti va. Òun tẹ̀dẹ̀ lè ṣaláì rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run Olódùmarè. Ó ìpalẹ̀ nídìí irun jẹ́ alẹ́ ràn jẹ́nàwọ́. Ó mú agbádá ọrùn rẹ̀ ó mú sẹ́gbẹ̀ kan ó mú gèlè rẹ̀ láti fún sàmùrè nùdẹ̀yìn náà ó bú omi sínú àgbọn kan ó lóṣù láti máa wẹ́ ẹsẹ̀ ọ̀wọ́n ọmọ ìyìn rẹ̀ ó fi mi wẹ́ ẹsẹ̀ run wọn bá nẹ́rùn fún gèlè lóun dì mọ́ra mo fi mi nú ẹsẹ̀ run wọn náà dóńdẹ kan tí mo ní Pétérù ọkì Jésù wẹ́ ẹsẹ̀ rẹ̀ tí mo ní Pétérù ìdá Jésù nù wọn fọ Olódùmarè ṣíṣe kí wọn wẹ́ ẹsẹ̀ rẹ̀ mi tí Jésù ìfèsì wọn fọ òwò mú rẹ̀ mi ṣe nísẹ̀yìn ṣùgbọ́n ó máa yẹ ẹnu kẹyìn tí Pétérù ìfèsì rí Jésù ọfọ pàgà mẹ́nẹ̀gbà kó wọ wẹ́ ẹsẹ̀ rẹ̀ mi o tí Jésù ìdá wọn fọ èmi bàtí wẹ́ ẹsẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ìpínlẹ̀ ọ̀dọ̀ rẹ̀ mi rẹ̀ yẹn. Mo ní Pétérù ìfèsì rí Jésù ọfọ Olódùmarè yéé ṣí ẹsẹ̀ rẹ̀ mi nù kàn rò má wẹ̀ ṣùgbọ́n àti ọwọ́ àti orúkọ rẹ̀ mi pẹ̀lú bí Jésù ìwé wọn ọfọ ọ̀nìkọ́nira àti wẹ̀ ẹlẹ́rìí ètò fẹ́ ju ọfọ aṣọ ẹsẹ̀ rẹ̀ lọ nítorí ọfọ ó ti mọ ní dédé ara lè ṣe kẹ̀dẹ̀rẹ̀ ẹ̀mẹ̀ ti mọ ọlẹ́jẹ̀ ọfọ èé ṣí dédé rún ẹ ìwé ọ̀rọ̀ ìtúdà ọfọ ọmọ ẹni rè má fò wọn ìdánẹ́rùn ṣe fèsì ọfọ èé ṣí dédé rún rè ti mọ bí Jésù dẹ ti wẹ ẹsẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tán ó mú agbádá rẹ̀ ó kalẹ̀ ó awé wọn ọfọ tẹ́ ẹ̀ mú rin mò ń ṣe ìdán ẹ̀mẹ̀ ń pè mí ní olùkọ́ni àti Olódùmarè ẹ̀mẹ̀ fọ́ọ̀rẹ́ nítorí vágẹ̀lẹ́rẹ́ mi jẹ́ múra bí èmi rè bá dẹ̀ ṣe Olódùmarè àti olùkọ́run ẹ̀ ń bá wẹ́ ẹsẹ̀ run ẹ̀ ó yẹ kẹ́mẹ́ náà pẹ̀lú ẹ̀ máa wẹ́ ẹsẹ̀ ara run ẹ̀ nítorí ọfọ mo ti fa yé mi dapẹ̀rẹ̀ run ẹ̀ ìgbà ọfọ kẹ́yẹkẹ́ lè máa ṣe gẹ́gẹ́ bí mo ti ń ṣe run ẹ̀ lóòótọ́ ni mo gbé run ẹ̀ ọmọ ọ̀dọ̀ ẹ̀ ń gborin ju Olódùmarè rẹ̀ lọ wá kẹ̀dẹ̀rẹ̀ ọ̀nìkọ́nira fúnṣẹ́ ran ẹ̀ gborin ju ọ̀nìrè ràn níṣẹ́ lọ ẹ̀ bá mọ̀run ẹ̀ alábùkù fún rẹ́mẹ́ra kẹ́mẹ́ bá ń ṣe wọn. Jésù ìwé wọn ọfọ ẹ̀ ṣì tún da dédé run ẹ̀ bí mo ṣe ń wirun mò ń wí ẹ̀ èmi mú wọn rè mí yàn àmọ́ ṣá ìwé mímọ́ kò lè ṣẹ ọ̀nìrè mi tó ń tẹ̀ jẹun jẹ́run lù mú yẹn mi jẹ́ mi lẹ́yìn ẹsẹ̀ ìwé náà ti sẹ́yìn lọ mo gbérun ẹ̀ òtòrá di ọfọ àkókò náà má dé ó da ọfọ kákòkò náà bá dẹ̀ bọ̀ ẹ̀mẹ́ lé gbàgbọ́ ọfọ èmi rọǹgà lóòótọ́ ni mo gbérun ẹ̀ ọ̀nìkọ́nìrè bá gbà ọ̀nìrìn mọ̀ràn gbọ́ ó gbà mí ọ̀nìkọ́nìrè bá dẹ̀ gbà mí ó gbà ọ̀nìrè ràn mí náà dérí Jésù dẹ́ fi èsì tán ọkàn rẹ̀ ìdàrúnú rẹ̀ kò jẹ́rìí kò wí ọfọ lóòótọ́ ni mo gbérun ẹ̀ ọmọ kan bá nu ẹ̀rẹ̀ má ṣàfihàn rẹ̀ mi wọn ọmọ ẹ̀yìn Jésù máa wó ojú ara wọn wọn máa ṣúyè méjì nípa ẹni rùn lẹ́jẹ̀ láàrin wọn ọkàn náà wọn ọmọ ẹ̀yìn èrò gúúsẹ́ àyà Jésù ọ̀nìrì Jésù fẹ́ràn bí Símónì Pétérù ìṣàpẹrẹ sí yẹn ọfọ ìwọ gbére ní gbangba ọ̀nìrì Jésù ń wí ọfọ má ṣàfihàn òun bí ọ̀nìrì èrò gúúsẹ́ àyà Jésù kò ìwírí Jésù ọfọ Olódùmarè láàláyẹn rà tó wí ọfọ kò má ṣàfihàn rẹ̀ ẹnẹ́rì Jésù dẹ́ fèsì wọn ọfọ ọ̀nìrì mò ń wí gán nísàn rè má fu òkèlè òun náà dé ń bá fórun bẹ̀ náà dé rí Jésù dẹ́ fòkèlè náà rún ọbẹ̀ tán ó ìfúrí Júdásì Ìskáríọ́tù ọmọ Símónì núdẹ̀yìn rí Júdásì Ìskáríọ́tù ọmọ Símónì rọ̀ǹ gba òkèlè ìtọ́nàwọ́ Jésù bí Sátánì ìwọ́ọ̀nù rẹ lọ ìdánẹ́rì Jésù ṣe wí wọn ọfọ ń rò gbèrò láti ṣe yẹn nínú ikú rẹ má ṣàfura ìṣe ní kémọ́kémọ́ èṣe kẹ̀dẹ̀rẹ̀ èso nìkan ní níbi tí búrò oorun jẹ́ yìí rè mọ́ ìdí ọ̀rọ̀ bí Jésù wírí Júdásì Ìskáríọ́tù ọmọ Símónì torí ọmọ ọmọrẹ́ nínú àwọn ọmọ ẹ̀yìn ọ̀n rò ọfọ Júdásì Ìskáríọ́tù di akápò bí Jésù ṣe wí wọn ọfọ olára dédé ran nílò láti rà túdà jọnẹ àbí túdà ọfọ kò lè furun rí ọmọ tálákà àmọ̀ṣá náà dé rí Júdásì Ìskáríọ́tù dẹ́gba òkèlè rí Jésù fi rún bẹ́ẹ̀ tán pé jalẹ́ nẹ́sẹ̀kẹsẹ̀ pé ìṣekẹ̀rì ọ̀gànjọ́ òru rí àkókò náà ní Júdásì Ìskáríọ́tù dẹ́ ṣẹṣẹ rẹ̀ kò jalẹ́ náà rí wọn kí Jésù ìwé wíran ọmọ ẹ̀yìn rẹ̀ rè kú ọfọ nísẹ̀yìn rà máa ń yẹ ọmọ ènìyàn lógo adé máa ń yẹ Ọlọ́run Olódùmarè nógo nínú rẹ̀ káàbá yẹ Ọlọ́run Olódùmarè nógo nínú rẹ̀ Ọlọ́run Olódùmarè á yẹ ọmọ ènìyàn náà nógo inú ti kà rẹ̀ pé ìṣekẹ̀dẹ̀rẹ̀ ò máa ń yẹ nógo nísẹ̀yìn ẹ̀mí ọmọ núgbàdẹ́sí èmi àwa pẹ̀lú rẹ̀ ẹ̀mí àwa mi àti gẹ́gẹ́ bí mo ti fèsì rán wọn jú ọfọ níbí rèmi mìíràn ọ̀wọ́n nílé fù bẹ́ẹ̀ báàgẹ̀lẹ́rìn mò ń gbé rẹ̀ náà nísẹ̀yìn òkú tuntun ọkùnrin mo fẹ́ fi lọ́lẹ̀ náà ọfọ kẹ́mi fẹ́ràn ọmọlákejì rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ti fẹ́ràn rẹ̀ àti kẹ́mi kò lè fẹ́ràn ọmọlákejì rẹ̀ nípa ìwé lódédé ònìyàn máa fi mọ ọfọ ọmọ ẹ̀yìn rèmi rẹ̀ ká náà dé rẹ̀ bá nẹ́ẹ̀fẹ̀ sí ọmọlákejì rẹ̀ àfúlọ́gán rí Pétérù dẹ́ fèsì rí Jésù ọfọ Olódùmarè búwọ́n gbà m lọ́kẹ̀ kí Jésù ìfèsì wọn ọfọ níbí rèmi ń lọ òwò nílé tẹ̀lé mi náà ṣùgbọ́n nígbò ń bá dẹ̀yà ó wà tẹ̀lé mi kí Pétérù ìfèsì rí Jésù ọfọ Olódùmarè kí ṣe kẹ́mi nílé tẹ̀lé ẹ lẹ́yìn nísẹ̀yìn ó dà èmi ti bú ṣe náà ti fẹ́ mi rèmi lélẹ̀ tó dà tẹ kí Jésù ìfèsì rí Pétérù ọfọ ó wọlé fẹ̀mí rẹ lélẹ̀ tó dà tẹ̀mí dán lóòótọ́ ni mo wí rẹ ọ̀rá
adé ọ̀fọ̀ akùkọ máa kọ ó wàá ṣẹmínú gbà mẹ́ta ọlọ́run olódùmarè kó bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbùwà.